Oríṣiríṣi kan làwọn ìránṣẹ́ Ọlọ́run fi ń gbòògùn tó fi ń gba ẹ̀bùn èèyàn lọ́rùn sí. Lẹ́ka Prachandale wọ́n fà á lọ ní ògo lọ. Mo fún ẹ ní májẹ̀mú wọ́n fà á lọ nìyẹn. Ebi ń pa ẹ́ wọ́n fà á lọ nìyẹn. Jájọ lọ sórí òkè òun lọ sínú iná nìyẹn. Wọ́n wá béèrè fún agbára yìí. Olúwa sọ mí di àpáta tó kì í fa ògo ẹ̀. Olúwa sọ mí di àpáta tó kì í fa ògo ẹ̀. Ọ̀yẹ́ lọ́gbẹ́ pàtàkì àpáta ìka ẹ̀ máa fa omi inú ẹ̀. Kò ní lọ. Àpáta iná mi ní mọ́tò ti fa ògo ẹ̀. Àpáta iná mi mọ́tò wọn kì í fa ògo ẹ̀. Olúwa sọ mí dà. Ẹ ọ sọ̀rọ̀. You come across a picture kan, video kan tí ó dẹ̀ bà mí nínú jẹ́ gan. Tó bà mí nínú jẹ́. Léni ọjọ́ Monday. Ṣé rí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ ti bà nǹkan jẹ́. Ẹ̀yin lẹ bà ìgbàgbọ́ jẹ́. Ẹ̀yin lẹ bà ìgbàgbọ́ jẹ́, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo àṣírí, gbogbo táwọn bàbá yẹn pè ní àṣírí lánàá, gbogbo ẹ̀ lẹ ti tú síta. Náwọn tó wá jẹ́ àṣírí táwọn bàbá yẹn bò tó fi sílẹ̀ táyé fi ń gún, ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́. Fídíò tí mo come across yẹn ń pe prophet yẹn ní prophet Israel. Prophet yẹn ní prophet Israel. Femi Israel John. Mo rí fídíò ẹ̀ láàárọ̀ yìí o. Ṣó dáa kẹ́ ẹ jálé onílé kẹ́ ẹ fẹ́ fi bo tara yín? Ẹ ò lè lọ. Ẹ ò lè lọ. Ẹ ò lè lọ. Ẹ ò lè ṣe rere. Iṣẹ́ ìránṣẹ́ yín gan ò lè flourish. Ẹ̀yin náà mọ̀ pé irọ́ lẹ̀ ń pa. Tí n bá jáde tán fún gbogbo yín, ayé gbogbo yín máa bàjẹ́ pátápátá. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí iṣẹ́ ìyanu kankan tó lè ti ọwọ́ gbogbo yín jáde mọ́ lẹ́yìn ewé àti egbò. Bẹ́ẹ̀ni, I am only restricting myself nítorí pé mi ì fẹ́ bà nǹkan jẹ́. Ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ̀yin onírọ́, tẹ́ máa gbérọ́ kalẹ̀ báyìí nítorí pé ẹ fẹ́ bà ayé àwọn èèyàn jẹ́. Tẹ́ máa gbé irọ́ kalẹ̀ nítorí pé ẹ fẹ́ gba gbogbo ohun tó wà lọ́wọ́ àwọn èèyàn. Ẹ dẹ̀ pera yín wòlíì. Tí ẹ bá ti ẹnu bọ èmi, ẹ bá ti ọwọ́ bọ̀ mí lẹ́nu, màá jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé sẹ́, àní ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ yìí kò sí iṣẹ́ ìyanu kankan tó lè ti ọwọ́ yín jáde mọ́. Ẹ ò ní iṣẹ́ ìyanu sẹ́. People are just praying in waste. Ẹ̀yin lẹ bà iṣẹ́ ọwọ́ yín jẹ́. Ẹ ń jálé onílé, ẹ fẹ́ lọ fi máa bo tara yín. Prophet Femi Israel John, gbogbo ẹni tó bá mọ̀, ẹ send the voice message, ẹ send the video yìí sí. Kí ló dé? Ẹ ò fẹ́ jẹ́ káyé sinmi. Ẹ ń bà Kristẹni lójú jẹ́. Ẹ bà Kristẹni jẹ́. Ètò pé o fẹ́ jẹ́ kí èrò wà níwájú ẹ̀. Must you say àwọn pásítọ̀ kan tó bá ti ṣe báyìí, wọ́n ti gba ògo ẹ̀. Tó bá forí gba ẹ báyìí, ìkíní kan wọ́n ti gbògo ẹ̀. Níbo lo ti rí? Bàbá ńlá nuisance ni ẹ. Prophet Femi. Iṣẹ́ ni tí ó jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n èmi jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ìdí tí mo ṣe sọ pé òun ṣe ẹni tó jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé ọmọ kékeré ló jẹ́. No matter what you are controlling, tá a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́,
ọmọ kékeré ló jẹ́. Prophet Femi. Prophet Femi. Israel John. Kí ló dé? Ẹ fẹ́ bà ilé ayé jẹ́ àbí? Ẹ fẹ́ da ilé ayé rú àbí? Ẹ ti bàjẹ́ already, ẹ ti dàrú. Christianity ò lójútì mọ́. Kò dẹ̀ ní lójútùú títí Jésù máa fi padà dé. Nítorí pé òun náà ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé ṣé tóun bá padà wá, ṣé òun máa rí ìgbàgbọ́? Must you say that, Femi, Israel John? Must you say that because you want to control a crowd? A máa la ojú ayé láti September tó ń bọ̀ yìí. Wàá rí àwọn fídíò tí mo máa ṣe jáde. Mo máa la gbogbo ojú ayé. Ẹ ò ní mírèkù kankan tẹ́ ẹ lè ṣe. Ẹlẹ́ṣẹ̀ ní gbogbo yín. You are all 419. Fake ní gbogbo yín sẹ́. Irọ́ lẹ̀ ń pa jẹun. Ṣẹ́ni tó wá ń pa irọ́, ṣé ó lè ní mírèkù kan tó fẹ́ ṣe? Ṣé ẹni tí ó ń pa irọ́, can God, what kind of miracle can that one do? Ẹ kàn ń waste time gbogbo àwọn tó wà wájú yín. Àkókò ti tó tá máa jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ewé àti egbò nìkan òun ni survivor. Is the survivor grace ta ní? Because gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run yìí, ẹ ti fail àwọn èèyàn, ẹ ti fail Ọlọ́run. I must say this. Fídíò ẹ̀ yìí ní àárọ̀ ọjọ́ Monday yìí ó bà mí nínú jẹ́. Prophet tó pera ẹ̀ ní Prophet Femi Israel John. I am giving you a very sharp warning. A very sharp warning. Àwọn tó ń tẹ̀lé yín wọn ò mọ̀ pé ẹ̀ ń tíríkì àwọn ni. Wọn ò mọ̀ wípé gbogbo ohun tẹ́ ń sọ yẹn ẹ ò lágbára. Tó o bá wá dẹ̀ ní pé o lágbára, ìwọ kọlù mí náà, kọ kọlù mí. Kọlù mí. Ṣe ohun tó jẹ́ kó o ṣe lẹ́yìn, kó o kọ kọlù mí, kó o bó ṣe ń lọ. Ẹ ò lágbára. Ẹ kàn waste time àwọn èèyàn pẹ̀lú àdúrà wèrè tẹ́ ń gbà kiri orí òkè orí gbá. Ẹ ò lágbára. Ẹlẹ́ṣẹ̀ ní gbogbo yín, irọ́ ti pọ̀ jù lẹ́nu yín. At the end of the day, owó náà lẹ fẹ́ gbà. Ẹ bá ti sọ gbogbo ẹ̀ tán, ẹ wá páàkì gbogbo ẹ̀, ẹ gbowó. Àwọn ọ̀dẹ̀ tí wọ́n dẹ̀ wà ní diaspora, àwọn yẹn náà máa ní pásítọ̀ yìí ń sọ òtítọ́. Mo jáde nígbà kan, nígbà mánu kan tó ń pariwo you don't use your economic hour in the church again. Ẹ lọ wo church mánu yẹn sìn. Ṣebí ẹ̀yin ọ̀dẹ̀ yìí náà lẹ dáwó fún. Just because ó jáde, don't use your economic hour in the church. Lọ wo church yẹn sìn. Lọ wo nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé ó ṣiṣẹ́ ni? Ṣé bíríkìlà ló ṣe tó fi rówó? Ṣé fọganáísà ló ṣe tó fi rówó? Ṣé mẹkáníìkì ní mánu yẹn ṣe tó fi rówó ni? Wọ́n ń pè ní Pastor Bayo nígbà yẹn. Tó máa pariwo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbé kiri. Don't use your economic hour for God again. Tó o bá lu economic hour ẹ fún Ọlọ́run, níbo ló ti fẹ́ lò? Kọ́ran tí ó ní òkìkí jù ẹ lọ, ìwọ tó ń wò mí. Kọ́ran tó ní òkìkí jù ẹ lọ, kọ́ran kú. Gbogbo ohun tí kọ́ran ti fi economic hour ẹ̀ ṣe, ó ti ṣòfò. Ó ti fẹ́ lọ dẹ ẹjọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn lèmi fi jáde nígbà yẹn. Stop saying nonsense. Ẹ yé trick àwọn èèyàn. Ẹ fẹ́ sọ̀rọ̀ tó dáa. Ẹ ń sọ ohun táwọn èèyàn fẹ́ gbọ́. Ẹ̀yàn máa ti fẹ́ pé ẹ ò dówó lọ́wọ́ wọn. Ṣebí ẹ lọ wo ṣọ́ọ̀ṣì yẹn sìn. Ẹ wo ṣọ́ọ̀ṣì ẹ̀ nígbà yẹn. Ẹ lọ wo súùtù tó wọ̀n sìn. Ẹ wo súùtù ẹ̀ nígbà yẹn. Ẹ̀yin ọ̀dẹ̀ yìí náà, ẹ̀yin lẹ dáwó lé lọ́wọ́. The same thing náà ni bọ̀bọ́ yìí ń ṣe yìí. Tó bá ti sọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́, pásítọ̀ ṣe báyìí, wọ́n ti dògùn ẹ̀. Níbo ni? Ìyẹn ló ṣe pé mi ò ń wọ ríǹgì, mi ò ń wọ nǹkan kan. Sórí
I don't wear it. Ẹ̀yin lẹ bá dúdú ẹ̀ jẹ́. Even wedding ring gan o lè rí lọ́wọ́ mi. Kẹ́ tó sọ̀rọ̀ inú ẹ̀yin pásítọ̀ yìí náà lè máa pé ohun tí wọ́n wọ̀ sọ́wọ́ yìí wọ́n fẹ́ fi dògo àwọn èèyàn. Lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì mo lè bo aṣọ tó wà lọ́rùn mi. Tẹ́mi tó wà nínú mi bá ní kí n bọ̀ máa fi ná èèyàn. Mírèkù dẹ̀ máa ṣẹlẹ̀ lábẹ́ iṣẹ́ tí ẹ̀yin gan mọ̀ ẹ wá sọ dúdú ẹ̀ di nonsense. Béèyàn bá báṣọ ń sìn ẹ lè ní ó ti fi dògo. Bí a bá mú irun yìí ká fi lùyàn ẹ lè ní ó fi ti dògo. Ẹ ń ba lé ayé aya yín jẹ́. Ẹlẹ́lẹ́pẹ̀ ń ba kìrìsìtẹ́nì jẹ́. Ẹ jẹ ìyà. Mo fi ayé àti ọ̀run búra. It is time for me to come out plainly. Ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, you are robbing people of their money. Àkókò ti tó tí mo máa jáde tán fún yín. Tí gbogbo ayé máa mọ̀ nítòótọ́ wípé ewé àti egbò nìkan òun ni surviving grace for everybody. Is that if it's very ẹni tó bá àwọn kan máa dán o wọ́n máa ní yes ó sọ̀rọ̀ kó dáa ẹ̀yin yẹn you are a useless person. Owó yín náà lọ fẹ́ gbà. Owó yín ni tó bá yá ẹ wá máa tọ̀ wọ́n lọ ẹ máa pè wọ́n dádì mo fẹ́ rí yín. Owó yín lọ fẹ́ gbà wọ́n á dẹ̀ gbà. Wọ́n á gba owó yín simply. Ẹ lọ wo gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe go and check it dáadáa. Ẹ send the investigating journalist lọ síbẹ̀ kó lọ wò. Wà rí pé lẹ́yìn gbogbo ẹ̀ ó sì máa padà pé owó. Àwa ò bẹ́nikẹ́ni powó. Èèyàn kan ló bẹ̀ mí kọ́ chọ́ọ̀chì mo máa ń sọ gbogbo gbà. Èmi ni mo kọ́ nǹkan mi single-handedly. Débi iṣẹ́ bí mo ṣe mọ iṣẹ́ spiritual work tó ẹ ò lè gbọ́ kí n sọ pé báyìí lolúwa wí. Olúwa ní kó lọ ra ṣíà wá ó fẹ́ ṣiṣẹ́ ibùjókòó. I bought my share myself. Ẹ ń waste time ara yín ẹ̀yin ọmọ Nàìjíríà. You are falling into traps of prophet every single day. Àkókò ti tó. Mo máa jáde tán fún yín ẹlẹ́ṣẹ̀ nìyí. Kí ló Ọlọ́run fẹ́ ṣe lọ́dọ̀ irú ẹlẹ́ṣẹ̀ bí yín? Tẹ́ pé 419 ọ̀rọ̀ ẹnu lásán lẹ́kọ̀ọ́ fi ń dowó lọ́wọ́ àwọn èèyàn. Àwọn ìyá onírú, àwọn ìyá aláta. Wọ́n á gbá níwájú yín ẹ̀dẹ̀ máa gba owó lọ́wọ́ wọn tí kì í ṣe mílíọ̀nù nínú crusade kan. At the end of the day, wọn ò ní rí mírèkù kankan. Wọ́n sì tún padà bọ̀ wá bá wa pé àwọn ti lọ sọ́dọ̀ ọgbà, àwọn ti lọ sọ́dọ̀ àwo, àwọn ti ná owó, àwọn ti nọ́ra. Kò sí ohun tó kàn èmi fúnra mi ti jáde openly. Kì í dẹ̀ ń ṣe lénìí even from 20 years ago lèmi ti ń jáde. Èmi ò mọ̀ ju ewé mi ò mọ̀ ju egbò lọ. Nǹkan kan tí mo gbé dání nìyẹn tọ́lọ́run dẹ̀ fi ń ran àwọn èèyàn lọ́wọ́. Kí ló dé? Must you destroy somebody else nítorí pé ẹ fẹ́ bo ilé tiyín? Mo wà níbì kan ní South Africa nínú ọdún yẹn. Tí mo máa ń lọ South Africa gan not less than 3 times in a year. Mo wà ń bẹ̀ nínú ọdún yẹn. Dàtí mo dẹ̀ débẹ̀. Àwa lọ sí chọ́ọ̀chì kan. Ibi tí a ṣe dé sí chọ́ọ̀chì Celestia náà ni. Celestia ni. Ibi tí mo jókòó sí ló ti ń preach. Ẹ̀yin wòlíì tó jẹ́ pé aláǹgbá kinní kan lẹ máa ń lò. Mo kàn ń wò báyìí. Ọmọ ọ̀jú ẹ̀ dẹ̀ ń sọ fún mi pé dádì àwọn náà máa ń gún aláǹgbá. Why are you destroying people's life? You know the truth. You don't tell people the truth. Jẹ́ ń sọ fún ẹ. Aláǹgbá tí orí yẹn. Nígbà tí mo lọ sí China ni mo tó mọ àríṣà aláǹgbá. Tó o bá rí China tó ń jẹ aláǹgbá ó mọ̀dí tó ṣe ń jẹ o. Aláǹgbá it is so medicinal débi wípé tó bá ní o ní èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. Tó o bá sọ pé o ní kúrónìkì ọmọ tó pè ní chronic asthma máa lu aláǹgbá láti ilé ẹ̀ fún ẹ. Kí ló mú ara àwọn China máa le? Kí ló mú wọn láti máa kú nígbà tó yẹ pé wọ́n bá darúgbó gan? Lọ wo China in the record, go and check China in the record, ó darúgbó gan.
àwọn nǹkan tó ń jẹ ni. Tẹ́ bá dórí íńtánẹ́ẹ̀tì ẹ máa gbọ́ wo bí China ṣe ń jẹ kinní kan, wo bó ṣe ń jẹ láàyè. Irọ́ ni. China tó ń jẹ nǹkan yẹn láàyè ó mọ̀dí tó ṣe ń jẹ. It is so medicinal. Ẹ má bà yí àwọn èèyàn jẹ́, ẹ̀yin wòlíì olórí burúkú yìí. Femi, Israel, John, ìwọ ló jẹ́ ń jáde láàárọ̀ yìí. Ẹ ṣọ́ra. Níbo ló ti rí pé wòlíì ṣe báyìí? Ó da ògo. Ṣé o lè prove ẹ̀? Kẹ́ lè rí pé ẹ jálé onílé, ẹ fẹ́ fi bo ti yín. Káwọn crowd lè wá sọ́dọ̀ tiẹ̀. Ìwọ ò ń ṣe bẹ́ẹ̀, àbí? Ìwọ ò ń forí dá èèyàn. Sometimes wàá wà nínú iṣẹ́ mi, ẹ̀mí á dẹ̀ máa sọ pé forí ẹ̀ kan orí àwọn èèyàn. Kí ló dé? Ẹ fẹ́ bà nǹkan jẹ́. Ẹ ti bàjẹ́. Kristẹni ti bàjẹ́. Àwọn tẹ́ ẹ ń bú yẹn, tẹ́ ẹ pè ní traditionalist, tẹ́ ẹ pè ní aláwo yẹn, tẹ́ ẹ pè ní babaláwo, àwọn yẹn fi àyè gbà yín kí ẹ̀sìn Kristẹni yìí lè jókòó dáadáa. Ẹ dẹ̀ padà bàjẹ́ mọ́ra yín lọ́wọ́. Wọ́n fàyè gbà yín kó jókòó. Àwọn lọ́jẹ́ kẹ́ wọlé. Lọ wo ìtàn Abẹ́òkúta kó wò wá rí pé Kristẹni aláwo, ẹni tó ja ogun lọ́wọ́ ẹni tó tẹ Abẹ́òkúta dó gangan, ẹni tó ja ogun ló dífá wípé èèyàn kan ń bọ̀ o, àwọn kan ń bọ̀. Ó ní kí wọ́n fi ààyè gbà wọ́n. Lọ go to the history. Ẹni tí mò ń sọ yìí ló fi Olúmọ ló fi sọlẹ̀. Kristẹni, àwọn tẹ́ẹ̀dẹ̀ wà ń bú yìí, tẹ́ ń bájà yìí, wọ́n fi ààyè gbà yín tòótọ́. Ẹ̀dẹ̀ fọkọ̀pọ̀ ayé yín. Kristẹni ti bàjẹ́. Ayé Kristẹni ti bàjẹ́. Mo sì nídìí mọ́ babaláwo kó jáde, mọ́ oníṣègùn tó jáde to attack you. I am telling you, ayé Kristẹni ti ṣe kíni? Ẹ ti bà ayé Kristẹni jẹ́. Iṣẹ́ tá gbélé yín lọ́wọ́, ẹ ò fèsì ẹ̀. Tẹni ẹlẹ́ni ẹ̀ ń já tàwọn kan, ẹ fẹ́ fi bo tira yín. I am coming back again. Orúkọ mi ò yí padà o. Bàbá confam JP náà ni. Yes, mo máa ń sọ fáwọn èèyàn. Orúkọ mi ò yí padà. Nọ́mbà mi gan ò tún yí padà. 08022 04 0950. Mẹ́sẹ̀gì mi lórí WhatsApp. Àwọn èèyàn yìí wọ́n ti bà yí àwọn èèyàn jẹ́ lọ. All because of I'm a prophet. Ẹ̀ ń jálé onílé, ẹ̀ fi ń bo tara yín. Mo mọ̀ pé àwọn kan tó máa jáde sí lórí Ayéfẹ́lẹ́, wọ́n á lè ní Ayéfẹ́lẹ́ ohun tó jó ọ́fíìsì ẹ̀ tó jó yẹn sìn. Olúwa fi hun àwọn wípé ara iṣẹ́ ọlà tó ṣe ló ń jẹ́ kó máa jó. You are wasting your time. Must you talk? When you see something, why don't you go to God and pray? Must you talk? Ẹ wá fi dodo ẹjọ́ olórí burúkú, ẹ fi báyé jẹ́. I am coming from you from September. Ẹ ò ní agbára kankan. Mo fi ayé àtọ̀run búrẹ́. Bí n bá tó bá dúró tì mí wá wọlé, èmi ni mo sọ bẹ́ẹ̀. Fẹ́mi, tó bá dúró tì mí báyìí, tó kàn ní o fẹ́ exchange agbára pẹ̀lú mi, wá wọlé níbi tó wà. Go and make my research. Màá attach fídíò yìí mọ ohun tí mò ń sọ o. Màá attach fídíò yìí mọ ohun tí mò ń sọ. Fídíò tó ti sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin tó ní làákàyè, ẹ mọ̀ wípé ohun tó sọ yìí is wrong. Why are you saying all these things? Why? Ṣé torí pé tí ṣọ́ọ̀ṣì ẹ lè kún ni? Ẹ fẹ́ bà ṣọ́ọ̀ṣì àwọn kan jẹ́. Why are you saying all this? Níbo ló ti rí? Can you prove it? Ẹ̀wọ̀n ó sì máa padà kú sẹ́wọ̀n ni. Thank you.